ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òdì. Olúwàbùkọ́lá Ayako tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mìmì Lénìí. Lórí ètò Kò Sí Mìmì Lénìí ẹ jẹ́ ká gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run àfi ògo yín àti ọlá forúkọ yín. Agbóyin ga nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wá fún ojú rere àánú orí ọ̀fẹ́ tí a rí gbà tí ẹ fi mú wa wà láyé, mú wa wà láàyè tí ó dára. Ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu ṣùgbọ́n ẹ fi àánú kà wá yẹ. Máa wà lẹ́ ayọ̀ mọ́ àwọn alààyè ọkàn lénìí. Ẹ gbọ́ ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lénìí ẹ jẹ́ kó ṣe ayé àti ọkàn wa ní rere. Ká má sì ṣe jẹ́ olùgbọ́ nìkan ṣùgbọ́n ká jẹ́ olùṣọ́ ọ̀rọ̀ náà. Tó ti a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Kí ni ohun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí? Ohun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí ni ẹ̀jẹ̀ aṣiwèrè. Ẹ̀jẹ̀ aṣiwèrè. Ẹ jẹ́ ká mú Bíbélì kíkà wa nínú ìwé Oníwàásù. Ìwé Oníwàásù orí 5. A ó kà láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkeje. Ìwé Oníwàásù orí 5 ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkeje tí ó kà báyìí pé: pa ẹsẹ̀ rẹ mọ́ nígbà tí ìwọ bá ń lọ sí ilé Ọlọ́run, kí ìwọ kí o sì múra àti gbọ́ ju àti ṣe ìrúbọ aṣiwèrè, nítorí tí wọn kò rò pé wọ́n ń ṣe ibi. Má ṣe fi ẹnu rẹ yára, kí o má sì jẹ́ kí àyà rẹ kí ó yára sọ ọ̀rọ̀ níwájú Ọlọ́run, nítorí tí Ọlọ́run ń bẹ ní ọ̀run, ìwọ sì ń bẹ ní ayé. Nítorí náà jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó mọ ní ìwọ̀n, nítorí pé nípa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni àlá ti ń wá, bẹ́ẹ̀ ni nípa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni a mọ ohun aṣiwèrè. Nígbà tí ìwọ bá jẹ́ ẹ̀jẹ́ fún Ọlọ́run, má ṣe dúró láti san, nítorí kò ní inú dídùn sí aṣiwèrè. San èyí tí ìwọ jẹ́jẹ́. Ó sàn kí ìwọ kí ó má jẹ́jẹ́ ju kí ìwọ kí o jẹ́ ẹ̀jẹ́ kí o má san. Má ṣe jẹ́ kí ẹnu rẹ kí ó mú ara rẹ ṣẹ̀, kí ìwọ kí o má sì ṣe wí níwájú ìránṣẹ́ Ọlọ́run pé èṣì ni ó ṣe. Nítorí kí ni Ọlọ́run yóò ṣe bínú sí ohùn rẹ, a sì bà iṣẹ́ rẹ jẹ́. Nítorí pé bí ẹ̀jẹ̀ á dúró ní ẹsẹ̀ kẹfà yẹn. Kí ni ohun tí mo ní a fẹ́ gbéyẹ̀wò lénìí? Ẹ̀jẹ̀ aṣiwèrè. Níbi Bíbélì tí a kà yẹn, ó sọ fún wa wípé kí a pa ẹsẹ̀ wa mọ́. Tá a bá ti lọ sílé Ọlọ́run, kí a pa ẹsẹ̀ wa mọ́. Ká listen, ká pay attention to the word of God. Ọ̀rọ̀ Ọlọ́run ká tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run ju ká máa sọ pé ìgbà wo ló máa pe àwọn tó máa gbówó lálẹ̀, ìgbà wo ló máa pe àwọn olówó tàwọn tó máa gbówó lálẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run la wá gbọ́ nílé Ọlọ́run. Bíbélì Oníwàásù orí 5 yẹn, orí 5 ẹsẹ̀ ìkíní yẹn, ó ní tá a bá ti lọ sílé Ọlọ́run ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí ọ̀rọ̀ Ọlọ́run, sí ìwàásù yẹn ṣe pàtàkì. Ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí ìwàásù. Àwọn kan wà tó jẹ́ pé tó bá lọ sílé Ọlọ́run wọ́n fẹ́ lọ bùgá. Kí ló fẹ́ fi bùgá? Owó ni. Wọ́n fẹ́ fowó bùgá. A máa tákà àmẹ́ni tó lówó jù, àmẹ́ni tó ṣe kinní kan jù. Bíbélì sọ fún wa pé ká má ṣe yẹn. Ó sì tún sọ fún wa pé ká má ṣe fi ẹnu wa yára. Ká má fẹ́ ẹnu wa yára. Ìgbà yẹn náà sọ pé ó yá o, ẹ̀yin tẹ́ máa lè fún wa ní 5 million naira, ẹ jáde síta. Ìwọ sì kéré, o ò ní 5 million naira lọ́wọ́. Nítorí pé orí páwọn èèyàn ń jáde, ìwọ náà jáde, I belongs, èmi náà wà ní kíní wọn. Ìwọ wá jáde, ẹni tí ò jáde wàá wá máa kọrin fún. Ó kéré sí nọ́mbà wa, ó kéré sí nọ́mbà wa, ó kéré sí nọ́mbà wa, ìyá alágbájá kéré sí nọ́mbà wa. Torí ìyá alágbájá ò jáde nígbà tó ń pe 5 million. Ìwọ tó o jáde fún 5 million gan, o ò ní 500,000 sílé, o sì jáde fún 5 million. Ṣé o rí nǹkan tí Bíbélì sọ ń bẹ̀ yẹn? Ó ní kó má yára, kó má fẹnu ara rẹ, kó má lọ ìgbà tó bá jẹ́jẹ́ tán. Nígbà tí ìwọ bá jẹ́jẹ́ fún Ọlọ́run, má ṣe dúró láti san. O ti jẹ́jẹ́, tètè lọ san ẹ̀jẹ́ tó o jẹ́. Tètè lọ san ẹ̀jẹ́ tó o jẹ́. Nítorí tó o bá kọ̀ tí o bá san ẹ̀jẹ́ tó o jẹ́, o tó sọ pé ó ṣèṣì ni, èmi náà kàn sọ ni. Nígbà tí gbogbo èèyàn dẹ̀ ń jáde, tí gbogbo èèyàn dẹ̀ sọ tán ní kó ní 5 million jáde, èmi náà dẹ̀ jáde, èmi jáde. Nígbà tí gbogbo èèyàn jáde, kó má jẹ́ mi nìkan ló máa wà lórí iṣẹ́, ló máa wà lórí ìjókòó ló jẹ́ kí n jáde. Mo ṣèṣì ni. Bíbélì sọ pé má ṣe jẹ́ kí ẹnu rẹ kí ó mú ara rẹ ṣẹ̀. Má jẹ́ kí ẹnu rẹ kó mú ara rẹ ṣẹ̀. Kí ìwọ kí ó má sì ṣe wí níwájú ìránṣẹ́ Ọlọ́run pé èṣì ni ó ṣe o. Nítorí kí ni Ọlọ́run yóò ṣe bínú sí ohùn rẹ? Ọlọ́run á bínú sí ohùn rẹ, a sì bà iṣẹ́ ọwọ́ rẹ jẹ́. A bà iṣẹ́ ọwọ́ rẹ jẹ́. Nítorí pé o jẹ́jẹ́ tó o lè san. Gẹ́gẹ́ bí a ti kà nínú Bíbélì yẹn. Ẹ̀jẹ̀ owó kọ́, ẹ̀jẹ̀ àsìkò náà wà. Ẹ̀jẹ̀ àsìkò. Pásítọ̀ ẹ má worry.
ṣẹ́rí láago 7 àárọ̀ làwa la kọ́kọ́ máa dé ṣọ́ọ̀ṣì tá a máa gbálẹ̀ láago 7 àárọ̀ ọjọ́ sátọ̀dé àwa lẹ máa bá ń ṣọ́ọ̀ṣì tá a máa fọ chíà a máa gbálẹ̀ ìwọ sì ní láago 7 o ti múra pátí o ti gba pátí lọ ò wá ní pé ó ṣèṣì o rántí pé o fẹ́ lọ pátí má jẹ́ irú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àsìkò nìyẹn pásítọ̀ ẹ má wọ́rì ẹ̀jẹ̀ àfi fíjì yẹn ẹ̀jẹ̀ àfi sáago 9 alẹ́ ẹ̀jẹ̀ àfi sáago 9 alẹ́ by 9 èmi gan máa ti dé ṣọ́ọ̀ṣì ìwọ rèé o aago 12 òru wọn tí ì rí ẹ o ìwọ náà sì fún ní opening prayer ìwọ ló ní kán fún ẹ ní opening prayer pé wàá wà ṣọ́ọ̀ṣì láago 9 alẹ́ wọn rí ẹ o ṣé o mọ̀ wípé o ti jẹ́jẹ́ tó san torí ìwọ fúnra ẹ mọ nígbà tó bá ń ṣe duty of post bọ́n ṣe máa ṣiṣẹ́ ìwọ fúnra ẹ ló máa náwó pásọ̀ ẹ fi mí sí màá ṣe digging deep màá ṣe faith clinic màá ṣe bible study màá ṣe kíní kan ẹ fi mí sí ẹ korúkọ mi sí ìgbà ò bá dijọ́ tó fẹ́ ṣe yẹn mo ti gbàgbé pé ọjọ́ yẹn ni ọ̀rẹ́ mi ló bímọ ìbẹ́ta ló bí kò sì dá kí n má wà ń bẹ̀ ọjọ́ yẹn ni birthday ọ̀rẹ́ mi kò sì dá kí n má wà ń bẹ̀ torí ó ti súnmọ́ mi jù ìwọ fúnra ẹ ló sì ní kán forúkọ ẹ sí ìwọ ló fúnra ẹ dúpẹ́ forúkọ ẹ sí ṣé o mọ̀ wípé o jẹ́jẹ́ àsìkò o sì fulfill ẹ̀jẹ̀ àsìkò yẹn òun ni bíbélì sọ wípé kí ọlọ́run má bàa ṣe kíni kí ó má bàa ba iṣẹ́ rẹ jẹ́ nítorí àwa kìrìsìtẹ́nì ńgbà mìíràn a máa ń take àwọn nǹkan for granted tó sì jẹ́ wípé ọlọ́run mú lọ́kùnkúndùn ṣùgbọ́n àwa ò mú lọ́kùnkúndùn àwọn nǹkan báyẹn inú ọlọ́run máa ń bínú sí ó gbọ́ bí ó ṣe sọ́lẹ̀ orí ẹ̀ka ó ní ọlọ́run abàṣẹ ẹni tó jẹ́jẹ́ tí ò san ẹ̀jẹ̀ ẹ̀ tí ò san ọlọ́run abàjẹ́ wòlíì kan ní ìlú Ìbàdàn ó sọ pé òun máa ń pe àwọn èèyàn jáde pé àwọn tó bá lè fún wa lóye báyìí àwọn tó bá lè fún wa lóye báyìí ó ní àwọn èèyàn máa jáde so at the end of the day nínú bóyá bí àwọn 50 ló jáde bóyá àwọn bíi 5 péré ló máa fulfill pledge yẹn náà máa fulfill pledge tán pledge yẹn àwọn 45 tó kù wọn fulfill pledge ègún sì ń bẹ lórí wọn ọmọ ìjọ yẹn sì ni wọn ègún ń bẹ lórí wọn nítorí pé wọ́n jẹ́jẹ́ wọn san ẹ̀jẹ̀ that's why tó fi jẹ́ pé àwọn olùṣọ́ àgùntàn gbà mí ẹ jẹ́ á máa kíyèsára ká má ti àwọn àgùntàn tí Ọlọ́run kó sẹ́yìn wa ká má tì wọ́n bọnú ogun nítorí ìgbà tó bá pè wọ́n jáde pé àwọn wo ló lè fún wa ní 5 million àwọn wo ló lè fún wa ní 1 million àwọn wo lè fún wa ní 100,000 tí gbogbo wọn bá jáde tí wọ́n sì ní owó yẹn lọ́wọ́ tí ò síbi tán ti fẹ́ rí tí wọ́n rí owó yẹn san tí wọ́n rí ẹ̀jẹ̀ yẹn san already àti kó wọn sínú ìgbèkùn nítorí pé wọ́n ti jẹ́jẹ́ aṣiwèrè ló máa ń jẹ́jẹ́ tí ò kì í san ẹ̀jẹ̀ aṣiwèrè ló máa sọ pé báyìí ló ń ṣe máa ó náà ló wà nínú Bíbélì tá a kà yìí ó wà ń bẹ̀ pé má jẹ́jẹ́ aṣiwèrè lásọ pé bí mo ṣe máa ṣe leléyìí tá tún yí padà àwọn míì tẹ̀ tún wọ́n tún fi ọ̀rọ̀ Yorùbá wọ́n fi gbéǹdì òwe Yorùbá wọ́n ní tí egun ẹni bá máa jó tó bá tún wùwá tún lè sọ pé egun ẹni ò jó mọ́ ìyẹn ó ṣe tọ́ Ọlọ́run o tó o bá ti sọ pé o máa jó níwájú Ọlọ́run o gbọ́dọ̀ jó ni o tó bá sọ pé báyìí ló ṣe máa ṣe níwájú Ọlọ́run o gbọ́dọ̀ ṣe ni ó rí nǹkan tí Hánà sọ ni ó sọ fún Ọlọ́run pé Ọlọ́run fún mi ní ọmọkùnrin tó bá ti fún mi ní ọmọkùnrin màá gbé padà wá màá tún fi jì fún ọ ó sì fi jì fún Ọlọ́run padà Ọlọ́run sì dá lóhùn ó tún fún ní àwọn ọmọ sí àwọn ọmọ bíi 5 àbí 6 lọ́lọ́run tún fi fún lẹ́yìn Sámúẹ́lì ìdí èyí náà ni wọ́n náà tó bá ti ń jẹ́jẹ́ máa ronú jinlẹ̀ kó tó máa jẹ́jẹ́ má jẹ́jẹ́ aṣiwèrè ọ̀pọ̀lọpọ̀ nínú wa láti ṣe àṣìṣe yẹn tó sì jẹ́ wípé àṣìṣe yẹn fi wá sínú ìgbèkùn tí àwa tá pera wa ní kìrìsìtẹ́nì tí wọ́n máa pe owó tá a máa jáde wọ́n máa pe àsìkò pé a fẹ́ ṣe kinní kan ní ṣọ́ọ̀ṣì báyìí àwọn ẹ̀yin wo lẹ máa ráyè wá ẹ máa jáde a fẹ́ tún ṣọ́ọ̀ṣì ṣe lọ́jọ́ sátọ̀dé ẹ̀yin wo lẹ máa wà available tó bá ti mọ̀ pé ò ní wà available má jáde má kó rẹ ó bẹ́tà gan kó má jáde kó tó mọ̀ pé ó máa wà available ṣùgbọ́n ó jáde nígbà tó wá dọjọ́ sátọ̀dé yẹn wọ́n wá rí ẹ ní ṣọ́ọ̀ṣì gan pé ó wà available ó jáde ìyẹn bẹ́tà tó bá ti ń pe owó yẹn tó mọ̀ pé ò ní má wulẹ̀ jáde tọ́lọ́run bá ṣe tọ́lọ́run bá gbèsè fún ẹ o tún lè san owó yẹn pé lóòótọ́ mi ò jáde o ṣùgbọ́n nǹkan tí mo fi sílẹ̀ léléyìí èmi náà jẹ́jẹ́ eléyìí nínú ọkàn mi mo fi eléyìí sílẹ̀ ṣùgbọ́n eléyìí tó máa jẹ́jẹ́ àwọn míì wọ́n á tún jẹ́jẹ́ yẹn nígbà tó bá ń bọ̀ wájú ijó wọn ló máa pọ̀ jù ijó kíní ìbàjó fún bàbá àrà kíní ìbàdá fún bàbá ijó wọn ló máa pọ̀ jù wọ́n á jó wọ́n rá bàbá wọ́n á ṣe kíní ìyá alágbájá tí ò dìde yẹn wọ́n á sojú sí wọ́n á mọ lójú wọ́n á ṣe báyìí pé kò dìde ó kéré sí nọ́mbà àwọn wíwárà sí ìwọ tó jáde gan o san ẹ̀jẹ̀ tó jẹ́ o san ẹ̀jẹ̀ tó jẹ́ kàkà kó san ẹ̀jẹ̀ tó jẹ́ o tún fi ayé ara àti ẹ gangan o tún fi sínú ìgbèkùn àwa kìrìsìtẹ́nì Ọlọ́run á ṣàánú fún wa Ọlọ́run á ṣe àánú fún wa nítorí tó bá
tó o bá jẹ́jẹ́ aṣiwèrè tí o san, number one, o fi ara rẹ sí abẹ́ ìgbèkùn, sí abẹ́ ìdè, o fi gbèdéke sí ayé ẹ. Nítorí gbèdéke kí ni? Nítorí ẹ̀jẹ̀ tó jẹ́ yẹn pé o máa mú nǹkan báyìí wá. Fún àpẹẹrẹ, nígbà tí Hánà jẹ́jẹ́ pé òun máa mú ọmọ wá tóun bá ti bí, tó bá jẹ́ pé kò mú ọmọ yẹn wá, kò mú Sámúẹ́lì wá sọ́dọ̀ wòlíì, kò mú Sámúẹ́lì wá sí ọ̀dọ̀ wòlíì Élì, ìjọ mọ̀ wípé ó ti fi gbèdéke sí ayé ẹ̀. Torí Yorùbá bọ̀ wọ́n máa ń pòwe kan, wọ́n ní ẹni tó gégi nígbòrò ó gé àgémọ, ẹni tó gbé gégi nígbòrò ó gé àgémọ. Bẹ́ẹ̀ ni ìwọ tó jẹ́jẹ́ tó sàn àgémọ ló gé. Nítorí pé nígbà tó wá gbọmọ lọ́wọ́ Ọlọ́run, nǹkan tó sọ ni pé òun máa mọ́mọ padà wá. Tó bá dẹ̀ kọ̀ tí ò dẹ̀ mọ́mọ yẹn padà wá, ó ṣe ra ẹ̀, ẹyọ kan tó bí yẹn náà ló máa gbé kiri. Ṣùgbọ́n nígbà tó mú wá, Ọlọ́run wá fún ní 6 sí, Ọlọ́run fún lọ́mọ sí. Nítorí pé kí ni? Ó san ẹ̀jẹ̀. Ìwọ náà tó ti jẹ́jẹ́ tó ò tí ì san ẹ̀jẹ̀, bóyá torí ẹ̀ ní iṣẹ́ ẹ̀ ṣe dàrú, ní iṣẹ́ ẹ̀ ò ṣe lọ síwájú, bóyá torí ẹ̀ ní àgbàná ṣe wọnú iṣẹ́ ẹ̀, tètè gbìyànjú ibi tó bá ti máa rí kó tètè kó lọ san ẹ̀jẹ̀ yẹn. Wòlíì tí mò ń sọ ti Ìbàdàn yẹn sọ wípé òun máa pe àwọn èèyàn jáde, òun wá rí wípé nínú àwọn 50 tó pè jáde, àwọn 5 péré ló máa fulfill promise wọn, àwọn 45 tó kù wọn ò ní fulfill promise, wọ́n dẹ̀ wà under bondage. Ó lóun ní láti lọ gbàwẹ̀ 21 days láti ré ègún yẹn kúrò lórí àwọn 45 tó kù yẹn. Ṣùgbọ́n olùṣọ́ àgùntàn mélòó ló fẹ́ ṣe yẹn? Tó bá ti pe owó pé ẹ mú wá owó báyìí, òun ti bá tiẹ̀ lọ nìyẹn. Ó san kò kàn, ìwọ ló máa sì máa ru ègún kiri. Ìwọ tó lọ jáde ńgbà tó lọ jáde tó sì lówó lọ́wọ́ tó lọ jáde, àwọn míì á sọ pé ìgbàgbọ́ ló jẹ́ ni mo fi ìgbàgbọ́ jáde. Mo fi ìgbàgbọ́ jáde. Mi ì sọ pé ìgbàgbọ́ ò ṣiṣẹ́, ìgbàgbọ́ ṣiṣẹ́, ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ náà fi ọgbọ́n ṣe. Máa fi ọgbọ́n ṣe nǹkan tó bá ń ṣe. Máa fi ọgbọ́n máa fi ṣe. O sági lọ́gbẹ́, o tàkùrọ̀ lọ́fà, o dédé ọ̀pẹ, o gbẹ́nu sókè. Ìwọ tó ò níṣẹ́, tó ò lábọ̀, tó ò ní nǹkan, ò ní ìgbẹ́kẹ̀lé kan pé ibi báyìí nìkan ti máa wá, ibi báyìí lówó ti máa wá. Wọ́n pe owó, ìwọ náà ń jáde, ìwọ náà ń ṣe àwa la wà ń bẹ̀ na we dey do am o, na we. Ègún gidi ló ń fà sínú ayé ẹ o. Má jẹ́ kí Ọlọ́run bá ṣe ọwọ́ rẹ jẹ́ o. Ó sì sọ, ó ní Ọlọ́run á ba iṣẹ́ àwọn tó bá jẹ́jẹ́ tí wọ́n san. Ó ní Ọlọ́run á ba iṣẹ́ wọn jẹ́. Ọlọ́run ò ní ba iṣẹ́ rẹ jẹ́, Ọlọ́run ò ní ba iṣẹ́ tèmi náà jẹ́. Jẹ́ ká ronú jinlẹ̀, gbogbo ibi tá a ti jẹ́jẹ́ tí a san, jẹ́ á gbìyànjú ká lọ san, tàbí ká yà gbààwẹ̀ àti àdúrà ká fi nullify ẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ ní èmi àti ìwọ gan ti jẹ́jẹ́ tá àti ẹ̀rántí mọ́. Jẹ́ á nullify ẹ̀. Olúwa, ibi tí mo ti jẹ́jẹ́ tí mi ò ti san, Olúwa ṣàánú mi o, bá mi fẹ̀jẹ̀ rẹ parẹ́. Mi ì ti ẹ̀rántí mọ́, mi ì mọ̀ bẹ̀ mọ́, ṣùgbọ́n ìwọ ló wá mọ̀ bẹ̀, bá mi fẹ̀jẹ̀ rẹ parẹ́, tàbí kó rán mi létí ibẹ̀. Torí àwa fúnra wa gan la kò rí bọ ogun fúnra lára wa. La kò rí bọ ogun nígbà tá a bá jẹ́jẹ́ tí a bá san. Ọlọ́run á ṣàánú gbogbo wa lórúkọ Jésù. Ọlọ́run á ṣàánú wa, á gbà wá, kò ní jẹ́ ká fi ẹnu ara wa fi ara wa sínú ìgbèkùn. Mo tún fẹ́ ká wo ibi 3 yẹn. Ó ní nítorí pé nípa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni àlá ti ń wá. Nípa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni àlá ti ń wá. Nígbà tó jẹ́ pé ẹni tó jí láàárọ̀, tó ti jí látago kan, ó jí láago kan, ó ti múra torí traffic, kò fẹ́ bọ́ sínú traffic, ó ti múra gìrìgìrì, ó ti wò, ó ti ṣe pé ó ti ṣàwo. Aago 3 ó ti jáde kúrò ńlé. Ó jáde kúrò ńlé nìyẹn. Nígbà tó tún máa padà dé láti ibi tó lọ, láti ibi iṣẹ́, ó dé láago 11:00. Aago 11:00 tó dé yẹn, ó ṣiṣẹ́ títí di bí aago 8 alẹ́. Níbi aago 8 alẹ́ tó ti ṣẹ́dà náà, tó tún ti ń bọ̀ lọ́nà, ló ti forí nínú tráfíkì. Eléyìí tí mọ́tò ti máa ṣe gẹ̀jẹ̀ fákàfìkì, mo lè gòkè, mo lè sọ, fákàfìkì. Ìyẹn ló fi délé. Irú ẹni bẹ́ẹ̀ tó bá jẹun tán, tó bá gbẹ̀yìn lélẹ̀, torí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ti ṣe, àlá oríṣiríṣi la máa lá. Ìran oríṣiríṣi ni ó máa rí. Kò sí ṣe Ọlọ́run ló fi ìran hàn. Iṣẹ́ tó ti fira ẹ̀ ṣe lọ́sàn-án, òun ló gbé ìran wá fún, òun ló gbé àlá wá fún. Fún ìdí èyí, ẹ jẹ́ ká máa mọ́nítọ̀ ara wa. Ẹ jẹ́ á take ara yìí, àgọ́ tí ara yìí, ẹ jẹ́ á tọ́jú ẹ̀. Tọ́pìkì ọjọ́ mi nìyẹn. Ẹ jẹ́ n tí wá ṣẹ̀ṣẹ̀ wá padà sí orí eléyìí tí mò ń sọ lọ. Ẹ̀jẹ̀ aṣiwèrè. Ẹ má jẹ́ àjẹ́jẹ́ aṣiwèrè mọ́. Ṣé ẹ rántí ẹni tó jẹ́jẹ́ tó ní pé tóun bá bímọ, story kan ni, ó ní tóun bá bímọ òun máa fọmọ hàn. Àwọn ọmọ Zion ló ṣeré yẹn, pé ọmọ yẹn máa jẹ́ òjíṣẹ́ Ọlọ́run.
ó bímọ yẹn lóòótọ́ ọmọ dàgbà kàkà kó gbọ́mọ wá fún sí ilé ìjọ ọmọ ti dàgbà ọmọ ti ń lọ sí skul òun ló sì fẹnu ara ẹ̀ sọ pé ọmọ yìí òjíṣẹ́ Ọlọ́run ló máa ṣe òun máa fún padà gẹ́gẹ́ bí Hánà ti fi Sámúẹ́lì tó fi padà fún Ọlọ́run nǹkan tóun náà jẹ́jẹ́ nìyẹn ọmọ wa dàgbà ọmọ wọ higher institution ọmọ fúnra ẹ̀ wá sọ fún màmá ẹ̀ pé òun fẹ́ I want to become man of God òun fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run òun fẹ́ jẹ́yàn Ọlọ́run ìjẹ́ jẹ́ mọ̀ pé màmá yìí tó fẹnu ara ẹ̀ jẹ́jẹ́ ló tún sọ pé rárá àwọn ọmọ òun ò lè ṣe èèyàn Ọlọ́run pé dókítà lòun fẹ́ kọ́ ọmọ ṣe ó ní dókítà lòun fẹ́ kọ́ ọmọ òun ṣe ọmọ sọ pé no I want to become man of God màmá sọ pé kò jọ o ìwọ nìkan lòun bí òun fẹ́ kó di dókítà kí gbogbo ayé máa gbọ́rọ̀ ẹ̀ kí gbogbo ayé máa rí ẹ ọmọ ṣàfùfí ọmọ ṣe bí màmá ṣe sọ pé òkú ṣe nígbà tí ọmọ gba doctorate degree rẹ̀ tó di doctor ọmọ yẹn gbé certificate ó gbélé ìyá lọ́wọ́ màámi o certificate tẹ ní lọ́gbà ẹgbà mo gbé fún yín torí èmi ò fẹ́ ṣe doctor o iṣẹ́ Ọlọ́run lèmi fẹ́ ṣe iṣẹ́ màmá yẹn sì kọ̀ jálẹ̀ kò jẹ́ kọ́mọ yẹn ṣiṣẹ́ Ọlọ́run àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọmọ yẹn ya wèrè àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọmọ yẹn ya wèrè nítorí màmá yẹn kò jẹ́ kí ọmọ yẹn ṣiṣẹ́ Ọlọ́run ó fẹnu ara ẹ̀ jẹ́jẹ́ ṣùgbọ́n kò mú ẹ̀jẹ́ yẹn ṣẹ ọmọ tó tẹ̀ tí wá fi jẹ́jẹ́ ọmọ tó wá realize pé I'm a covenant child ó ní òun máa ṣiṣẹ́ Ọlọ́run but this mother refused. He did not allow this son to do the work of God. At the end of the day this son ran mad ó ya wèrè true life story ni ìkan náà ṣe bẹ́ẹ̀ tó gbé sàtífíkèètì léyà àti bàbá ẹ̀ lọ́wọ́ pé ṣé bí lọ́ọ̀yà lẹ́ni ń dà mo sì ti da lọ́ọ̀yà mo ti ṣe lọ́ọ̀yà ẹ gba sàtífíkèètì nǹkan ẹ̀tẹ́ ẹni ń ṣe nìyẹn ẹ̀yin ẹ gbà ẹ máa jẹ́ ṣùgbọ́n èmi ò ṣe lọ́ọ̀yà o màá lọ fulfill purpose tí mo wáyé wá ṣe tó o bá ti jẹ́jẹ́ máa san ẹ̀jẹ́ Ọlọ́run á ràn wá lọ́wọ́ jẹ́ sọ fún Ọlọ́run pé bàbá mi ibo ni mo ti fi ẹnu ara mi jẹ́jẹ́ ṣùgbọ́n tí mo kọ̀ láti san Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi ẹ̀mí mímọ́ lè ní ṣàánú fún mi Ọlọ́run ṣàánú fún mi Jésù Olúwa wa sọ pé bàbá mi gbogbo ẹ̀jẹ̀ tó fi mí sínú ìgbèkùn tó fi ayé mi sínú ìgbèkùn Olúwa tú mi lẹ̀ lónìí ẹ̀mí mímọ́ tú mi lẹ̀ lónìí àwọn ẹ̀jẹ̀ tó fi ayé mi sínú ìgbèkùn ẹ̀mí mímọ́ gbà mí mo dọ́dọ̀ rẹ lẹ́ni ṣàánú mi ẹ̀jẹ̀ tó fi ayé mi sínú ìgbèkùn gbà mí lọ́wọ́ rẹ̀ sọ pé bàbá mi gbogbo ẹ̀jẹ̀ tó mú kí n dẹni yẹpẹrẹ níwájú rẹ tó fi ń ba iṣẹ́ ọwọ́ mi jẹ́ Olúwa ṣàánú mi ṣàánú iṣẹ́ ọwọ́ mi ṣàánú iṣẹ́ ọwọ́ mi gbé mi dìde ṣàánú mi réègùn má jẹ́ réègùn kúrò lórí mi Olúwa má ba iṣẹ́ ọwọ́ mi jẹ́ Jésù Olúwa wa àmín ní orúkọ Jésù Olúbùkọ́lá ya kó tí a mọ̀ sí ìyá ènìyàn rere ìyá àwọn ọmọ rere ayé ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere ló wà lórí ètò Kò sí mìmí lẹ́nu ibi tí o bá ti san ẹ̀jẹ̀ tètè lọ san o Ọlọ́run ò ní ba iṣẹ́ ọwọ́ ìwà àti èmi jẹ́ Kò sí mìmí lẹ́tọ̀ ètò ní Kò sí mìmí tó bá ní ohunkóhun tó bá fẹ́ private chat mi jẹ́ kí n private chat mi lórí 0038 46 42 50 ó dàbọ̀.